èwo la ò ní í yọ̀ sí bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà ló rí èwo la ò ní í yọ̀ sí ló gbẹnu àwọn olólùfẹ́ adébímpé oyèbádé àti adédìméjì lateef kan báyìí o látàrí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé ó jọ pé mọ́bímpé ti lóyún wípé ó ti fẹ́ra kù àti wípé tó bá máa tóṣù díẹ̀ sísìn ariwo ẹkún ewu ọmọ ló máa gba ilé tọkọtaya tí wọ́n jóṣèré yìí kan lateef adédìméjì àtìyàwó rẹ̀ ni wọ́n ṣègbéyàwó alárinrin ní ìlú èkìtì ní ọdún 4 sẹ́yìn látìgbà náà ni àwọn olólùfẹ́ wọn ti ń gbàdúrà fún mọ́bímpé wípé kọ́lọ́run kó fún un lọ́mọ kò sígbà tí òṣèrébìnrin náà bá kí akẹgbẹ́ rẹ̀ kú ewu ọmọ táwọn èèyàn sì kì í sọ fún un pé láìpẹ́ òun náà máa bọ́ lọ́mọ pé àdúrà àwọn olólùfẹ́ tọkọtaya yìí náà ti gbà ó látàrí bí àwọn àwòrán tí àwọn òṣèré yìí fi léde láti kí àwọn olólùfẹ́ wọn kú ọdún làwọn ti ṣàkíyèsí wípé ó jọ pé mọ́bímpé ti lóyún tí wọ́n sì ń gbàdúrà fún wípé tó bá ti ń fọ ọ̀tún kúnlẹ̀ orúkọ ọ̀tún kúnlẹ̀ á máa fi tòsì dìde tá a sì máa gbóhùn ìyá àti tọmọ. bó tilẹ̀ jẹ́ pé tọkọtaya náà ò tí ì fèsì sórí awuyewuye náà